nínú ọ̀rọ̀ Kúnlé Rosheed tó jẹ́ agbẹnusọ fún K1 The Ultimate ó ní wípé àwọn onílù yẹn náà fẹ́ máa ríra wọn gẹ́gẹ́ bí ọ̀gá wọ́n fẹ́ máa ríra wọn gẹ́gẹ́ bí ọ̀gá fẹ́ máa ríra wọn gẹ́gẹ́ pé tí ò bá sáwọn kò lè sí band tí ò bá sáwọn kò lè sí olórin pé wọ́n máa ríra wọn gẹ́gẹ́ bí ọ̀gá àbí ká lè kọ́ gẹ́gẹ́ bí ọlọ́run gan. So ó mú wá bí àpẹẹrẹ pé àìmọye àpò àwọn olórin náà tí wọ́n ti lò gbà kọjá lọ́jọ́ pé irú àwọ̀ báyẹn ló padà ṣẹlẹ̀ láàrin wọn àti àwọn onílù wọn. Ó mú wá bí àpẹẹrẹ ó ní tá a bá wò ó ní a rí i pé King Sunny Adé àti onílù rẹ̀ nígbà yẹn Tiamiyu ó ní irú àwọ̀ tó ṣẹlẹ̀ yìí pé ó wáyé láàrin wọn. Bákan náà ní Chief Ebenezer Obey àti onílù rẹ̀ Mutiu kékeré ó ní irú àwọ̀ tó ṣẹlẹ̀ yìí láàrin wọn àti Àyànkúnlé yìí ó ló ti ṣẹlẹ̀ dáadáa láàrin wọn. Síkírù Àyìndé Barrister àti Babátúndé Ọ̀yádolú oníṣà àgbàgbé onírú àwọ̀ yìí náà ló padà ṣẹlẹ̀ láàrin wọn pẹ̀ẹ́tùká tó padà wáyé. Ó ní Haruna Zola àti ojú. Ó wá jẹ́ pé K1 The Ultimate ló ṣe àìdá sí Àyànkúnlé Ayanlowo ni ṣé ó lè máa wá ọ̀nà láti padà sí ọ̀dọ̀ K1 The Ultimate sẹ́yìn K1 The Ultimate. Ó ní because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àìmọye ìgbà ó ní Ayanlowo Kunle Ayanlowo ló ti rán àwọn èèyàn sí K1 The Ultimate tó jẹ́ ọ̀gá rẹ̀ yẹn láti pé kán bóun bẹ̀bẹ̀ kóun lè padà sẹ́yìn K1 The Ultimate. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì nínú ọ̀rọ̀ Kúnlé Rosheed tó jẹ́ agbẹnusọ fún K1 The Ultimate ó ní pé Otasansan rédíò and TV. Lórí ọ̀rọ̀ tí ó ń lọ tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára nípa allegation tí Àyànkúnlé Ayanlowo tó fi kan ọ̀gá rẹ̀ nígbà kan. Gbajúmọ̀ àgbà olórin Fuji Wasiu Ayinde K1 The Ultimate. Òun náà ni a tó fẹ́ sọ nípa rẹ̀. Dó oríṣiríṣi ni àwọn èèyàn ti ń sọ lórí ọ̀rọ̀ yẹn. Àwa náà ti mú díẹ̀ wá fún yín lórí ọ̀rọ̀ yẹn, kódà tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá rántí ẹ̀yin tó bá jẹ́ pé ẹ wà lórí ìkànnì yìí tẹ́ ẹ ti subscribe tẹ́lẹ̀ ẹ rí i pé a bá àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ gbèdégbèdé kan sọ̀rọ̀ ní ìlú Èkó tá a ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wọn láti bá ní tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn, ìyẹn Adémọ́lá Ọlọ́ta. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Adémọ́lá Ọlọ́ta, àgbà gbèdégbèdé lórí rédíò ní ìpínlẹ̀ Èkó, ọ̀rọ̀ míì tó ti padà jẹyọ. Ìdí nìyẹn tó tún jẹ́ ká padà wá sórí ìkànnì yìí láti wá fi tó yín létí, láti wá update yín lórí ọ̀rọ̀ náà. Kò sí àní-àní torí pé ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè agbóhùnsáfẹ́fẹ́ Délé Adéyanjú tó ṣe fún Àyànkúnlé Ayanlowo tó jẹ́ olórí onílù K1 The Ultimate nígbà kan. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò yẹn lórí ètò Àgbàlẹ́tù ó trend, ó go viral gan lórí ẹ̀rọ ayélujára débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n lóye tí wọ́n mọ̀ nípa orin Fuji àti àjọṣepọ̀ tó wà láàrin Ayanlowo Kunle Ayanlowo àti K1 The Ultimate, gbogbo wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn. Àwọn èèyàn wá ń retí K1 The Ultimate kó sọ̀rọ̀ kó fèsì lórí àwọn ẹ̀sùn tí Kunle Ayanlowo tó fi kan K1 The Ultimate nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò yẹn. Ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta àwọn èèyàn ò rí kí K1 The Ultimate kó sọ̀rọ̀ kó fèsì. Àwa náà dẹ̀ sọ lótìtọ́ àti lódodo
wípé láti fọ ara ẹni mọ́ àti láti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tí Kunle Ayanlowo àwọn àṣírí tó tú jáde yẹn, àwọn ètò tó fi kan Day One The Ultimate, àti tó bá jẹ́ pé gbogbo ẹ̀sùn tí K1 The Ultimate má bínú tí Kunle Ayanlowo tó fi kan K1 The Ultimate yẹn, tó bá jẹ́ pé àwọn ẹ̀sùn yẹn kò ṣe òdodo, kò ṣe òtítọ́, tó bá jẹ́ pé àdàpà irọ́ ni tàbí àwáwí lásán, ntọ́ yẹ ni àwọn èmi sọ́ngbà yẹn pé ntọ́ yẹ tó sì tọ́ ò ní pé kí K1 The Ultimate kó náà sọ̀rọ̀ síta lórí ìfọ̀rọ̀wánilẹ́nuwò yẹn àti ẹ̀sùn tí Ayanlowo tó fi kan K1 The Ultimate. Àwa náà sọ nígbà yẹn lótìtọ́ àti lódodo, ṣùgbọ́n síbẹ̀ náà èmi ò tí ì rí fídíò tí K1 The Ultimate tí ó ti dà pé ó ti fèsì sí àwọn ẹ̀sùn tí Ayanlowo tó fi kàn yẹn. Èmi ò tí ì rí fídíò yẹn, ṣùgbọ́n ohun tí mo rí ó ní wípé ẹni tó jẹ́ agbẹnusọ ìyẹn akọ̀ròyìn Kunle Rosheed tó jẹ́ agbẹnusọ fún Wasiu Ayinde K1 The Ultimate, òun ló wá jáde lọ́gbẹ̀nu ọ̀gá rẹ̀ sọ̀rọ̀. Kí wá ní nǹkan tó sọ lórí àwọn ẹ̀sùn tí Kunle Ayanlowo tó fi kan K1 The Ultimate tó jẹ́ ọ̀gá rẹ̀ nígbà kan yẹn. Àwọn point tó jẹyọ nínú ọ̀rọ̀ tí Kunle Rosheed tó fi síta tọkọ òní àfẹmúwa fún yín. Àkọ́kọ́ nínú tọkọ síta gẹ́gẹ́ bí èsì tàbí àríwísí lórí ọ̀rọ̀ tí Kunle Ayanlowo lórí ọ̀rọ̀ tó sọ, ó ní wípé ó jẹ́ ká mọ̀ wípé Kunle Ayanlowo fúnra rẹ̀ wípé oríṣiríṣi àwọn èèyàn ò ní ó ti rán sí K1 The Ultimate tó jẹ́ ọ̀gá rẹ̀ lẹ́yìn ìgbà tó kúrò, pé ọ̀pọ̀ àwọn èèyàn ló ti rán sí K1 The Ultimate láti pé kán bóun bẹ̀bẹ̀ kóun ò lè padà sínú báǹdì yẹn. Ẹ ti get ohun tó ń sọ bẹ́ẹ̀ ni pé tó bá jẹ́ pé K1 The Ultimate ló ṣe àìdá sí Kunle Ayanlowo ni, ṣé ó lè máa wá ọ̀nà láti padà sí ọ̀dọ̀ K1 The Ultimate sẹ́yìn K1 The Ultimate? Ó ní because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àìmọye ìgbà ó ní Kunle Ayanlowo ló ti rán àwọn èèyàn sí K1 The Ultimate tó jẹ́ ọ̀gá rẹ̀ yẹn láti pé kán bóun bẹ̀bẹ̀ kóun lè padà sẹ́yìn K1 The Ultimate. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì nínú ọ̀rọ̀ Kunle Rosheed tó jẹ́ agbẹnusọ fún K1 The Ultimate, ó ní wípé nígbà tí Kunle Ayanlowo tó ń fi ẹ̀sùn àìṣerere òun, àìní àkójọ tó ń fi ẹ̀sùn rẹ̀ kan K1 The Ultimate tó jẹ́ ọ̀gá rẹ̀, pé ṣé báwo ni K1 The Ultimate báwo ló ṣe ní ṣe pẹ̀lú àìláṣeyọrí, àìlọ́lá, àìlọ́rọ̀, àìlákójọ Kunle Ayanlowo. Ó ní àwọn ìbéèrè tó yẹ ká máa bi Kunle Ayanlowo ní wípé ṣé ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ yẹn K1 The Ultimate ṣé kò san àwọn owó tó yẹ tó jẹ́ bí ẹ̀tọ́ fún Kunle Ayanlowo ni? Ṣé K1 The Ultimate ṣé ó jẹ Kunle Ayanlowo ni lówó, sọ́jẹ́ lówó ni àbí? Ó ní àwọn tó jẹ́ pé wọ́n dé lẹ́yìn wọ́n dé sínú báǹdì K1 The Ultimate lẹ́yìn Kunle Ayanlowo kan, pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń gbé nǹkan rẹ̀ ṣe ni wọ́n ń ṣe dáadáa. Ó ní ó ń wá bí àpẹẹrẹ, ó ní ẹni tí ń jẹ́ Kamoru Bata tó jẹ́ pé nípasẹ̀ Kunle Ayanlowo gan ni ló gbà wọ inú báǹdì K1 The Ultimate.
ó ní Kamoru yìí gan tó oníbàtà ó ní àìmọye nǹkan àṣeyọrí ló ti ṣe. Mo wá bí àpẹẹrẹ ó ní Kamoru oníbàtà yẹn pé ó ti kọ́lé kódà ilé rẹ̀ ṣẹyọ kan, kódà ó ti nílé iṣẹ́ ìyẹn hòtẹ́ẹ̀lì, ó dẹ̀ ràn mọ́ nílé ìwé tó ń ṣe dáadáa. Ó ní báwo ni àìláṣeyọrí, àìkọ́lé, àìgbé nǹkan rẹ̀ ṣe Kúnlé Ayanlowo, báwo la ṣe wá lè di ẹ̀bi rẹ̀ ru K1 The Ultimate tó jẹ́ ọ̀gá rẹ̀ níwọ̀n ìgbà tó jẹ́ pé K1 The Ultimate kò jẹ́ Ayanlowo lówó iṣẹ́. Ẹ̀gẹ́ tiẹ̀ kò jẹ́ lówó iṣẹ́, kò jẹ́ lówó ìyá rẹ̀, sọ àwọn owó tó yẹ kó máa san fún àdé gẹ́gẹ́ bí àdéhùn wọn lọ́sọ̀ọ̀sẹ̀ pé ní K1 The Ultimate ló ń san fún un. Ó ní ẹ̀rí sí yẹn wà dáadáa ní because inú àkáǹtì tó jẹ́ ti K1 The Ultimate tó jẹ́ tọ̀gá rẹ̀ yẹn K1 The Ultimate pé ni ó ti máa ń san, ló ti máa ń sẹ̀ǹdì owó sí ẹnìkọ̀ọ̀kan àwọn ọmọlẹ́yìn rẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀, èyí tó jẹ́ pé bank statement of account tó jẹ́ ti K1 The Ultimate tó lè proof ẹ̀, tó lè fi hàn pé lóòótọ́ àti lódodo ni K1 The Ultimate ló ń san owó ọ̀yà owó iṣẹ́ fún Kúnlé Ayanlowo lọ́sọ̀ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn wọn. So ó ní àìgbé nǹkan rẹ̀ ṣe, àìláṣeyọrí, àìlákójọ fún ọdún 22 tí Ayanlowo tó fi wà lẹ́yìn K1 The Ultimate. Ó ní Kúnlé Ayanlowo làbá máa bi léèrè àìṣedéédé rẹ̀ yẹn, àìláṣeyọrí, àìlákójọ, àìgbé nǹkan rẹ̀ ṣe yẹn pé òun ló yẹ ká máa bi léèrè pé kí ni ó ṣokùnfà rẹ̀, pé kò yẹ kó máa di ẹ̀bi rẹ̀ ru ẹnì kankan, pé òun kálukú lọ́mọ bí ṣe ń náwó rẹ̀, òun kálukú lọ́mọ bó ṣe ń ṣe owó rẹ̀, tí K1 Kúnlé Ayanlowo ti ń fi owó tí ẹ ṣe nígbà yẹn òun lọ́mọ̀. Ní táwọn yòókù náà tó jẹ́ bíi band boys lẹ́yìn K1 The Ultimate táwọn náà fowó wọn ṣe ń gbà yẹn àwọn náà mọ̀. So ó ní K1 Ayanlowo kì í sọ ọmọ kékeré tí èèyàn lè máa bi léèrè pé téèyàn lè máa sọ bí ó ṣe máa náwó rẹ̀ pé ní tó fowó ṣe lọ́sẹ̀ eré o, ní tó fowó ṣe lóṣù eré o, pé kì í sọ ọmọdé. So kí wàá lẹ àìṣedéédé rẹ̀, àìláṣeyọrí, àìlówó, àìlọ́lọ́ rẹ̀, báwo la ti fẹ́ máa di ẹ̀bi rẹ̀ ru K1 The Ultimate tó jẹ́ ọ̀gá rẹ̀ yẹn. Ìyẹn báyẹn ó tún mẹ́nu bà nípa pé K1 The Ultimate ó máa ń ó máa ń gba passport àwọn lọ́wọ́ wọn láti táwọn bá ti ìrìn àjò dé látòkè òkun. Kúnlé Rosheed tó jẹ́ agbẹnusọ K1 The Ultimate ó tún sọ̀rọ̀ nípa rẹ̀. Ó ní ìdí tí ìyẹn fi ń wáyé tí K1 The Ultimate tó fi ń ṣe yẹn ò ní wípé tí àbá ní parọ́ gbogbo wa la mọ itú tí àwọn ọmọlẹ́yìn olórin tí wọ́n máa ń pa tí wọ́n bá ti láǹfààní láti lọ sókè òkun. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ onílù, àwọn elégbè lẹ́yìn olórin kan ó ní wọ́n máa ń jápa, ó ní wọ́n máa ń sá, ó ní wọ́n máa ń lo opportunity àǹfààní pé àwọn lọ sókè òkun yẹn ni wọ́n máa ń lo opportunity àǹfààní yẹn láti jápa. Ó ní gbọ́dọ̀ láti mọ ewu tó wà níbi kí àwọn téèyàn bá kó lọ sókè òkun kí wọ́n sá lọ, kí wọ́n jápa. So ó ní ìyẹn lè ṣe àkóbá fún K1 The Ultimate láti má jẹ́ kó ní àǹfààní láti lọ sí irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ mọ́, torí pé lóko rẹ̀ ó ní wọ́n fi process visa fún àwọn yẹn, fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ tó bá kó lọ yẹn. So táwọn ọmọlẹ́yìn rẹ̀ bá lọ jápa tí wọn ò bá padà wálé tàbí tí wọ́n gbọ́nà ẹ̀bùrú lọ padà sókè òkun yẹn pé ó lè ṣe, ó máa jẹ́ bí àkóbá fún K1 The Ultimate láti ní àǹfààní lọ sí irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ mọ́. So ó ní a lè wo àwọn nǹkan yẹn tó jẹ́ pé K1 ń lò ó gẹ́gẹ́ bí ọ̀nà láti dẹ́kun irú àwọn ìwà tí àwọn olórin, àwọn elégbè, àwọn onílù tí wọ́n máa ń wù lẹ́yìn àwọn olórin, irú wà báyẹn. So pé ìyẹn pé ni ó ń mú K1 The Ultimate láti máa gba passport àwọn band boys ẹ̀ tí wọ́n bá ti òkè òkun dé tí wọ́n ti lọ kọrin. Ó níyẹn nìyẹn. Bákan náà ó ní nígbà tí ó wá parí ọ̀rọ̀ rẹ̀, ìyẹn Kúnlé Rosheed tó jẹ́ agbẹnusọ K1 The Ultimate, nígbà tí ó parí ọ̀rọ̀ rẹ̀ ó ní aáwọ̀ tó wá ṣẹlẹ̀ láàrin K1 The Ultimate àti onílù rẹ̀ yẹn o, ìyẹn Kúnlé Ayanlowo, ó ní kì í ṣàkọ́kọ́, ó
ó lè kì í ṣàkọ́kọ́ pé inú ìtàn pé irú ẹ̀ ò lè mọ̀ wáyé láàrin olórin àti elégbè tàbí onílù. Ó ní because ó ní tó máa ń fà á ó ní pé àwọn onílù yẹn náà fẹ́ máa ń ríra wọn gẹ́gẹ́ bí ọ̀gá. Wọ́n fẹ́ máa ń ríra wọn gẹ́gẹ́ bí ọ̀gá, fẹ́ máa ń ríra wọn gẹ́gẹ́ pé tí ò bá sáwọn kò lè sí band, tí ò bá sáwọn kò lè sí olórin, pé wọ́n máa ń ríra wọn gẹ́gẹ́ bí ọ̀gá àbí ká lè tọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run gan. So ó mú wá bí àpẹẹrẹ pé àìmọye àpò àwọn olórin náà tí wọ́n ti lò gbà kọjá lọ́jọ́ pé irú àwọ̀ báyẹn ló padà ṣẹlẹ̀ láàrin wọn àti àwọn onílù wọn. Ó mú wá bí àpẹẹrẹ ó ní tá a bá wò ó ní a rí i pé King Sunny Adé àti onílù rẹ̀ nígbà yẹn Tiamiyu ó ní irú àwọ̀ tó ṣẹlẹ̀ yìí pé ó wáyé láàrin wọn. Bákan náà ní Chief Ebenezer Obey àti onílù rẹ̀ Mutiu kékeré ó ní irú àwọ̀ tó ṣẹlẹ̀ yìí láàrin wọn àti Àyànkúnlé yìí ó ló ti ṣẹlẹ̀ dáadáa láàrin wọn. Síkírù Àyìndé Barrister àti Babátúndé Ọ̀yádolú oníṣàgbàgbé onírú àwọ̀ yìí náà ló padà ṣẹlẹ̀ láàrin wọn pẹ́ẹ́tùká tó padà wáyé. Ó ní Haruna Zola àti Ojúbánirẹ́ onírú ẹ̀ ṣẹlẹ̀. Yusuf Ọlátúnjí àti Kasumu tó jẹ́ onílù rẹ̀ onírú ẹ̀ ṣẹlẹ̀. Àyìnlá Ọmọwúrà ìyẹn kan ti ẹ̀ gbajúmọ̀ dáadáa. Àyìnlá Ọmọwúrà àti Ajéwọlé onílù ọlà oníṣàgbàgbé pé irú àwọ̀ báyìí náà ó padà ṣẹlẹ̀ láàrin Àyìnlá Ọmọwúrà àti Ajéwọlé onílù ọlà. So ó ní tíró eléyìí náà bá wá ń ṣẹlẹ̀ láàrin òun àti Àyànlọ́wọ́ ó ní kì í ṣàkọ́kọ́ kò jọjú torí pé irú rẹ̀ ọ̀sẹ̀sẹ̀ máa wáyé gẹ́gẹ́ bí ohun tí Rosheed Kunle tó jẹ́ agbẹnusọ K1 The Ultimate gẹ́gẹ́ bí ohun tó kọ síta ní orúkọ K1 The Ultimate. Òun náà ni àníkàmú wá fún yín. Èdè Gẹ̀ẹ́sì ni ó kọ ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n nínú gbìyànjú tiwa ó ní àti mú àtúpalẹ̀ ọ̀rọ̀ yẹn wá fún yín lórí ìkànnì yìí gẹ́gẹ́ bí update. Ẹ bá ní share fídíò yìí, ẹ bá ní pín ó káàkiri àgbáláyé. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá lórí ìkànnì wa ó ta sánsán. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè.